káàárọ̀ ẹ̀ka sàn ẹ̀ka lẹ́yìn olólùfẹ́ ìfẹ́ wa báwo ni ṣàlàáfíà ni mo bá yín ṣe ṣàwà alright ẹ ti mọ̀ ní ti bá ti gbọ́ báyìí mo fẹ́ agbóńdó lórí fíìmù tẹ́wọ̀n ṣé tí mo fẹ́ mo fẹ́ kẹ́ ẹ lọ sórí YouTube kẹ́ ẹ lọ wo mo fẹ́ kẹ́ ẹ lọ rí one or two kí ẹ di mọ́ cause ẹ̀yin gender ti pè ní ilé tí ẹ máa rí ẹ̀kọ́ kan lọ nípa relationship ẹ̀yin ọkùnrin tẹ́ kojú yóò ń gbé lójú kan ṣùgbọ́n pé like indecision máa ń dá yín láàmú tí mi yìí nìkan ẹ̀kọ́ dídé wọn pé bí ẹ̀kọ́ fi pé ẹ fẹ́ wà distracted so that memories get on alẹ́kùn ìròyìn jump into another relationship ẹ tún lọ fi ẹ lọ fi break heart ẹni ẹlẹ́ni ẹ má wọrí náà kà máa padà máa ra ẹgbàá dání fún ẹ̀yìn ọkùnrin tẹ́kọ̀ọ́ máa ń wọ àpáyìn ẹ̀yin ti pè mí ẹ wò ẹ má jẹ́ kọ́kùnrin kankan kó fi yín ìlú o mo ń tẹnu mọ́ ní ẹ má jẹ́ kọ́kùnrin kankan kó fi yín ìlú tọ́kọ̀ yẹn máa fi yín ìlú lásán máa fi yín wó bọ̀dí ni o lẹ́yìn wó bọ̀dí ó ti tán and then àwọn settings kan wà pé kí wọ́n ti ní ọ̀rọ̀ ọkùnrin bí wọ́n pè this guy na my G ọ̀rẹ́ mi ló lọ́mà èèyàn máa ń náà ọkùnrin tí wọ́n ti ń kí ọ̀rọ̀ relationship sorry torí pé mo mọ̀ pé máa work fún àwọn kan but fún ẹ̀yin ó lè má work fún ẹ̀yin mo sọ láìka ìdí àti ọ̀rọ̀ yín lọ máa ń dùn tiẹ̀ kò lè work fún ẹ̀yin ẹ̀wọ̀ torí number one friendship yẹn lásán cause the moment tí relationship yẹn bá ti di crash by friendship yẹn lásán automatically ẹ ti wú ìyẹn báyìí ẹ ìṣòro ó ti tán cause ẹ ti jọ pàpà sí pé ara yín kò sí nǹkan bí ọ̀rọ̀ mú àti ọ̀rẹ́ rẹ̀ àti ilé gbogbo ẹ̀ ó ti lọ ẹ máa di stranger fún ara yín ṣòro pé kó wọ̀ sí rárá àti rárá náà kò make sense so nínú múfì yìí guy Babatunde àti Irewole Olaniyan bíbí mi tó fáìn náà òun àti guy yẹn jẹ fẹ́ wọn Damilola òun jẹ́ ọ̀rẹ́ sí àwọn méjèèjì òun wà ní event planner so wọ́n ṣàplan wedding marriage yẹn ò ṣàhold Irewole ó ṣàdìsàpẹ́ ní alẹ́ ọjọ́ wedding ó jápa so Damilola ò ní ọ̀rọ̀ wọn náà so ọ̀gbọ́n sí Irewole kúrò Nàìjíríà so Damilola ò ní àti gáàyàn lọ́jọ́ wá wà so gáàyàn ìyẹn Damilola tó jẹ́ bí event planner ó ń ṣàyà àti máa ṣí ẹ̀gá yẹn up wọ́n ṣàjọ máa ń jáde so that kí ni aspect yẹn kò nílò ìgbé rẹ̀ dáhùn so wọ́n ṣàjọ ń jáde bí tó sì ń jọ ń jáde gáàyàn wá fi gbogbo òun ní feelings fún ṣáàpòṣì Damilola mistake ti Damilola ní ṣe ó sọ pé yes wọ́n ṣe nǹkan báyìí number one ó ti fẹ́ ọ̀rẹ́ rẹ̀ ni number two the guy is your friend kò make sense wàá wá relationship síwájú wàá pọ̀ sókè wàá lọ rajà ni wọ́n ṣe àwọn settings báyìí kò make sense rárá àti rárá so ṣàgbà fún gbogbo ọ̀nà wọn ṣàjọ fẹ́ràn ọgbà tó wáyá ìyẹn Irewole tí Irewole ṣe dídọ̀ sọkùn orúkún ló ṣàpadà dé ẹtì mọ̀ nǹkan tó máa gbé ní kíní ojú bọ̀bọ̀ kò kúrò lára Irewole náà kò ṣe pé bóyá àwọn ilé bó pẹ̀lú ó sì ní ìfẹ́ Irewole ìgbà tó wá Irewole ń ṣàn ṣe gẹ́yìn ṣàwòkòkè bóyá ilé kó pẹ̀lú sẹ́tì tí ń pè ọ̀rọ̀ wọn náà pé wọ́n gbà mọ́ra kíní kọ̀kìkan but Irewole padà wá láti lè wá da relationship ọ̀hún cause òun náà ní pàdé fún àwọn méjì sí fẹ́ òun náà padà move on cause ó ní babaláwo kan tó fẹ́ bọ̀bọ̀ yẹn gbọ́ngàn ni move on ojú ẹ̀ṣẹ̀ ọ̀la ó sì show concern tí gẹ́gẹ́ bá sọ pé babaláwo òun kìíní fásitì mọ̀ pé ó ṣe máa fẹ́ yín àgbàlagbà so gbẹ́ni tí wọ́n pé ọ̀rọ̀ tí ń jealous nípa obìnrin olóbìnrin so gẹ́gẹ́ yẹn ìwọ̀n Damilola òun ṣe wọ́n feel insecure about tí relationship àwọn náà tó ṣe rú nìyẹn tó ṣe crash ni àwọn náà kẹ̀lé ó dẹ̀ sí propose Damilola òun ní ọ̀sẹ̀ tí wedding ò ṣe owó dìde sí Damilola òun ṣe òun ò ṣe mọ́ kọ́míkálùkù máa lọ́rùn sí òun káyọ̀ wá fi pé òun lè padà sọ́dọ̀ ọ̀dọ̀ Irewole nígbà tí wọ́n dọ́gbọ̀ Irewole sí ní fún bàbá aláyé tó ṣe use nìyẹn both ways ló ti wá lose ó wá padà sí square one kọ́ tó dà fún wọn ni ó padà sí square one you cannot eat your cake and have it kò possible rárá sí rárá x she's your ex let her be ojú ẹ̀ ṣì hàn ó tún fẹ́ mú ti ojú ẹ̀ tún fẹ́ mú bẹ̀ the other babe náà tó jẹ́ Damilola òní ó tún ṣe ségesège ibẹ̀ ń bí sọ pé kò nífẹ̀ẹ́ gẹ̀rùn ó fẹ́ fi gẹ̀rùn rẹ̀ hìlì ẹ̀yìn sì tèmi ẹ lọ sórí YouTube kẹ́ ẹ lọ wo mo fẹ́ and then ẹ jẹ́ ká fi múvì yìí ká fi ṣàríkọ́gbọ́n ọkùnrin tó bá ti hìlì ẹ má ṣe mistake kẹ́ lọ sọ pé ẹ fẹ́fẹ́ àwọn ọkùnrin kan àwọn ọ̀nì ni wọ́n kàn wá nǹkan distraction ni wọ́n ò ní ìlera àti ara fi nínú òbòdì ẹ̀kọ́ máa ń lọ tọ́kọ̀ àwọn àwòrán àwọn máa ṣe bíi normal yamayama wọ́n ní máa treat them right and then àwọn obìnrin bá ti jẹ́ pé tọ́kọ̀ bá ti ṣe yamayama ẹjọ́ wẹ̀ ti bí àwòtí ẹjọ́ wẹ̀ ìdààmú ọkùnrin máa treat yín bí animal yọ ayé queen mẹ́rin kọ́kọ́ ni máa ṣe yín bálabàlá máa ṣe yín báṣubàṣu tọ́kùnrin bá wùwà obìnrin wọ́ọ̀kì ni majestically gan ni
kẹ́yìn kẹ́ ṣakọ kẹ́ kúrò lọ́dún pé so ẹ wò ní tiẹ̀ ń bí pẹ̀lú gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ẹ̀yin sì ní ọlọ́sọ̀rọ̀ ní sùúrù kẹ́ lọ wo mo fẹ́ kẹ́dẹ̀ lọ rí ẹ̀kọ́ dín tó máa sọ fún yàn ó dà pẹ́ nífẹ̀ẹ́ ọmọ lásìlẹ̀ tábà ti nífẹ̀ẹ́ yín lásìlẹ̀ yàn lọ́wọ́ ìwà ènìyàn lọ́kìnrin ẹ̀yin sì dé ẹ má gbàgbé àtìlẹ́yìn wọn fẹ́ lórí YouTube àti wáyé arájọ́ mi ó dìgbà.